kì í ṣe gbogbo èèyàn láyé yìí la ṣe fi iṣẹ́ oore rán. Iṣẹ́ oore ṣe nǹkan téèyàn lè wo àwòkọ́ṣe ẹ̀, bá a bá fi rán ọ bó o bá ṣe díẹ̀ yóò padà sú ọ. kódà ẹni tá a fi iṣẹ́ oore rán gan tí ò bá kíyèsára tó bá padà rí àwọn ìpèníjà tójú olóore máa ń rí, ó lè fẹ́ sá padà sẹ́yìn tí ò sì yẹ kó sá padà sẹ́yìn. Gbogbo ṣoore láyé máa rántí ọjọ́ kan, ọjọ́ ìdánwò. Máa rántí ọjọ́ kan, ọjọ́ tí nǹkan tó lérò tí ó ṣẹlẹ̀. Ibi sólóore láyé náà dẹ̀ rèé. Máa rántí ọjọ́ kan, orí á pẹ́, ìkà á pẹ́, ilẹ̀ ni ó mẹni tí ó tẹ̀ ń pẹ́ o. Bẹ́ẹ̀ ni, torí ṣoore àti ṣèkàṣèkà gbogbo wọn ló lẹ́san. Ẹni tá a ṣoore fún tó fi bí san, ẹ̀san ń bọ̀. Yorùbá Gbayì TV, ẹ máa share ẹ̀ kẹ́dẹ̀ máa subscribe síbẹ̀ tóró gbayì púpọ̀. Gbogbo ẹ̀yin ènìyàn, gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà káàkiri àgbáláyé mo tún fẹ́ bá sọ̀rọ̀ láàárọ̀ yìí o. Ẹ kú dédé àsìkò gbogbo bí tẹ́ ti ń gbọ́ mi àti bí tẹ́ ti ń wò mí. Mo tún gbàdúrà ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di láṣẹ Èdùmàrè. Ṣé gbogbo ẹni tí èèyàn ṣe ṣoore fún ló ṣe ń mọ̀ ṣá? Irúfẹ́ àwọn wo la lè ṣoore fún? Báwo la ṣe ṣoore fún èèyàn? Ṣó ní ìgbésẹ̀ téèyàn máa ń gbé kó tó di pé èèyàn lè ṣoore fún èèyàn? Ẹ wá rántí òwe àwọn bàbá wa kan tó sọ pé mo ṣoore kò gbè mí, ó lọ́wọ́ kan kàánú. Ṣé bẹ́ẹ̀ lórí ṣá? Ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ mi o lórí ìkànnì Yorùbá Gbayì TV. Ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi, kọ́mẹ̀ntì yín ṣe pàtàkì o. Ṣíṣe àyín ṣe pàtàkì. Gbogbo ìwọ tó bá dẹ̀ ṣe ń bá program wa pàdé fúngbà àkọ́kọ́, subscribe síbi tó ti rí subscribe yẹn. Kò ná ní nǹkan kan, ọ̀fẹ́ ni subscription. Ẹ kú dédé àsìkò yìí. Adédòkun Adébáyọ̀ Bèyí presenter yín náà ni. Oore. Gbogbo ṣoore láyé tó bá jẹ́ pé inú kan ló fi ń ṣe é. Gbogbo ṣoore láyé tí ò bá lonú méjì. Ó dáa ká máa ṣoore, Ọlọ́run sì ní ká máa ṣoore. Ṣùgbọ́n ṣé torí pé o wá ń ṣoore, ṣó o wà ní bàjàkulẹ̀ pàdé ṣá? Rárá o. Dandan ni kó o bàjàkulẹ̀ pàdé. N tó bá dáa gan ni ọ̀tá máa ń wá káàkiri. N tó dá ń fàdúà, èyí tó kù díẹ̀ káàtó ó ń fàdúà. Kí ló dé tí n tó dáa fi ń fẹ́ àdúà? Ṣebí n tó dáa là ń ṣe. Kí wá ló dé tó fi fàdúà? Níwọ̀n ìgbà tó ti jẹ́ pé ìfẹ́ Elédùà ni, ṣó ti nílò ká tún wọn gbàdúrà sí nǹkan tó dáa ṣá? A nílò àdúà. Torí ṣe rí ọsàn tá à ń wò yẹn tí ayé ń yọ kóńdó tán ń yẹ kù mọ́ sí, torí pé ó ní ìwúlò ni o ni wọ́n fi ń yọ sí. Tí ò bá ní ìwúlò wọn kọjá lára ẹ̀. Ẹni tó ń ṣe dáadáa láyé ń wá kiri. Ṣẹ́yìn ti rí onígangangan tó jẹ́ pé tó bá rómi gọ́tà yóò mú, tó bá róúnjẹ àtìjẹta yóò jẹ. Ṣé ti rírú ẹni bẹ́ẹ̀ kó ní typhoid rí? Àbẹ́ ti rí kó ní malaria rí? Kò lè possible toró ti tán fún un. Gbogbo ohun tó bá ń jẹ, gbogbo ohun tó bá ń ṣe ni ó mọ̀ bá a lára mu. Ṣẹ́yìn ti rí wèrè tó légbò lẹ́sẹ̀ tí tátánọ̀sì wọnú egbò rẹ̀ rí? Kò lè possible torí pé wọ́n ti sìn débi tó fẹ́ dé. Ẹ̀yẹn jẹ́ kẹ́ni tó wà òkè kó lọ mu mi tí ò yẹ kó mu. Àìsàn sáré develop sí lára ni. Ẹ jẹ́ kẹ́ni tí ó dá pé kó lọ jẹun tí ò yẹ kó jẹ àbí kó mu mi tí ò yẹ kó mu. Oríṣiríṣi àìsàn ni ó yọjú sí lára. Òun ló fi jẹ́ pé ẹni tó bá ṣe dáadáa ni ìbàjẹ́ máa ń wá káàkiri. Òun ló fi jẹ́ pé gbogbo ohun tó o bá ń ṣe láyé máa retí ìjákulẹ̀ o. Máa plan láti bá ìjákulẹ̀ pàdé tó o bá ń ṣe nǹkan dáadáa. Máa gbìyànjú láti máa múra fún ìjákulẹ̀. Oore. Ṣé gbogbo ẹni tá a ṣoore fún ló ṣe ń mọ̀ ṣá? Rárá o. Kì í ṣe gbogbo ẹni tá a ṣoore fún ló ṣe ń mọ̀. Bá a ṣe lóore kọ́ ní ṣe mọ̀. Torí kì í ṣe bákan náà ni Ọlọ́run ṣe dá wa.
tún wá gbọ́ àṣírí tó wà ń bi oore ṣíṣe. Wọ́n ní oore níwọ̀n. Olórin kan ti ẹ̀kọ́ ó ní ṣọ́ra ṣe gbogbo ẹni tó bá fẹ́ ṣoore. Ṣó yẹ kéèyàn ṣọ́ra ṣoore ṣá? Ẹni tó ti jà jù láyé ni pé tó o bá fẹ́ ṣoore fẹ́ dà kọ́kọ́ béèrè sí. Kọ́kọ́ béèrè sí. Kì í ṣe ọ̀pọ̀ nǹkan táwọn èèyàn pè lóore ló ń jẹ́ oore o. Orí èèyàn nísìn ó kàn fún ní ẹgbẹ̀rún kan ẹgbẹ̀rún méjì kó fi jẹun. Ó ràn lọ́wọ́ nìyẹn kì í ṣoore. Olùrànlọ́wọ́ yàtọ̀ sí ẹni tó ń ṣoore fún yàn. Tó o bá fẹ́ ṣoore fún yàn tó o fẹ́ mú yàn láti ipò kan bọ́ sípò míì o nílò láti béèrè fún. Torí ẹni tógun ti ń bá bọ̀ láti ọjọ́ ayé ẹ̀ wá pé kò ní rálàánú kò ní rólóore. Tí wọ́n wá kàn gbé tó ló fẹ́ ṣoore fún. Òkè tó wà ó lè fà ọ́ jábọ́ o torí pé o béèrè sí. Ṣùgbọ́n tó o bá béèrè sí tán bá ní kò sọ́nà ńbẹ̀ o lè ràn lọ́wọ́ kó o fún ní nǹkan tí ó gbé dìgbà díẹ̀ yóò mọ̀ fojú olóore wò ọ́ ìyẹn ìṣòro o. Ṣùgbọ́n ẹni tó wò pé àfi dandan ni kó mú kúrò nípò tó wà yìí kó mú lọ́pò tó dáa tí o bá gbà kíyèsára irú ẹni bẹ́ẹ̀ ó lè padà gbé ọ wálẹ̀ o tó o bá gbà kíyèsára dáadáa. Ṣé má wàá tán kì í ṣe gbogbo èèyàn lèèyàn lè ṣe lóore. Ẹni tí ò kọ orí oore wá látọ̀run àbí kó jẹ́ pé ìyẹ̀ ẹ̀ṣẹ̀ táwọn ìdílé rẹ̀ ti ṣẹ̀ ló ń jẹ àbí kó jẹ́ pé àfọwọ́fà tiẹ̀ gangan ni kó jẹ́ pé ẹni tọ́lọ́ ń bínú sí tíwọ èèyàn fúnra rẹ̀ wá fẹ́ ràn lọ́wọ́. Ṣé o mọ̀ pé bí ìgbà tó fẹ́ túṣe Ọlọ́run wò nìyẹn? Olófin jẹ́ pé gbogbo nǹkan tó o bá fẹ́ ṣe láyé tó bá ti jẹ́ oore kọ́kọ́ gbàdúrà sí ṣèbéèrè sí. Ó ṣoore fẹ́nìkan ayédèkí ọ wọ́n yìn ọ́ kò ní pé kó o ṣoore fẹ́nìkejì torí kì í ṣe gbogbo èèyàn lèèyàn ṣe ń ṣoore fún. Áńgẹ́lì èṣù a máa wá láwòrán Ọlọ́run láti wá bí èèyàn ṣubú. Bí èèyàn ò bá gbà kíyèsára yóò ti kó sọ́wọ́ áńgẹ́lì èṣù kó tó mọ̀ pé kì í ṣe ẹni Ọlọ́run. Ẹni tó fẹ́ bà tèèyàn jẹ́ a máa rán èèyàn sí yàn pé lọ sọ́dọ̀ lágbájá òkú lè rí kó mọ̀ ṣe ká lè ráyè ṣe nǹkan tá a fẹ́ ṣe fún. Ìwọ ò sì mọ̀ ọlá àánú kan inú kan á mọ̀ kó báyàn lóòótọ́ inú kan máa ń gbèyàn lékè inú kan á mọ̀ kó báyàn bẹ́ẹ̀ náà ni. Oore oore àwọn bàbá wa sọ pé torí ìrègùn la ṣe ṣoore ṣé bẹ́ẹ̀ ni? Rárá o. Oore tó o bá ti ń ṣe torí ìrègùn torí kó o lè ṣìrègùn irú oore bẹ́ẹ̀ tó bá pẹ́ títí ìmọ̀ ń padà dìbì ni o. Tó o bá ṣoore jọ̀wọ́ ẹ lẹ̀ fọ́lọ́hun kó wá wo nǹkan tó fẹ́ tẹ̀yìn ẹ̀ jáde torí kì í ṣe gbogbo oore tí èèyàn bá ṣe ni mọ̀ ń pè èèyàn. Ṣùgbọ́n tó o bá ṣoore tó o bá lóṣòótì ìmọ̀ ń padà dá nǹkan ní ilẹ̀. Oore àfibisó lóore iṣẹ́ tá a rán àwọn wálé ayé wá ṣe nìyẹn. Iṣẹ́ tá a rán àwọn wálé ayé wá ṣe nìyẹn. Àwọn kan wà bẹ́ẹ̀ tó jẹ́ pé àfibisó lóore ni wọ́n kò sí nǹkan tí èèyàn lè ṣe sí n tá a rán àwọn wálé ayé wá ṣe nìyẹn. Dandan sì ní kí ṣoore bá rú wọn pàdé ṣùgbọ́n mọ̀ wá káàárẹ̀ láti mọ ṣoore yìí lọ o torí iṣẹ́ tá a fi rán ọ ni. Ẹni tá a fi iṣẹ́ oore rán kì í ṣe gbogbo èèyàn kì í ṣe gbogbo olówó lèèyàn ṣe lè bẹ́kún wọlé ẹ̀ téèyàn ó sì rẹ́rìn jáde. Olówó mi ó tún kàn kún ẹkún èèyàn ni. Oore àfẹntá a bá fi rán nìkan ní í ṣèèyàn lóore o. Ẹntá a bá fi rán nìkan ní í ṣèèyàn lóore. Bẹ́ẹ̀ ni ẹntá a bá fi rán nìkan ní í jíṣẹ́ oore fún yàn. Àìmọye ẹni tó farahàn gẹ́gẹ́ bí áńgẹ́lì láti máa ṣe ìrànlọ́wọ́ fáwọn èèyàn láti máa gba nǹkan lọ́wọ́ àwọn èèyàn tó dẹ̀ jẹ́ pé nǹkan tó bá débẹ̀ ni pé kóun náà máa ṣe bí èèyàn ṣe ń ṣe. Ṣùgbọ́n lóòótọ́ Ọlọ́run tó fi ju ẹ̀dá lọ pọ̀. Ọlọ́run á sì ran ìpinnu ẹni yẹn lọ́wọ́. Ṣùgbọ́n tó bá tọ́ sáà kó jíṣẹ́ oore yìí ẹ̀mí kan wọnú ẹ̀ kò ní lè jíṣẹ́. A tún wò pé ṣèbémi náà fún wọ́n jẹ́ ń jíṣẹ́ oore yìí. Oore torí pé àfihàn ni. Ó fẹ́ wo pé ẹnìkan ń ṣe ó dẹ̀ succeed ẹnìkan ń ṣe ayé ń fẹ́ tiẹ̀ ẹnìkan ń ṣe ayé ń gbà tiẹ̀ jẹ́ kémi náà gbìyànjú ẹ̀ wọ́n kú mèmí náà. Ọ̀rọ̀ tó fọmọlúàbí o tó bá dénú ẹ̀ àdòdìdì kì í ṣe gbogbo èèyàn láyé yìí la ṣe fi iṣẹ́ oore rán. Iṣẹ́ oore ṣe nǹkan téèyàn lè wo àwòkọ́ṣe ẹ̀
bá a bá fi ràn ọ́ bó o bá ṣe díẹ̀ yóò padà sú ọ. kódà ẹni tá a fi ṣe orin rán gan tí ò bá kíyèsára tó bá padà rí àwọn ìpèníjà tójú olóore máa ń rí ó lè fẹ́ sá padà sẹ́yìn tí ò sì yẹ kó sá padà sẹ́yìn. oore gbogbo ṣoore láyé máa rántí ọjọ́ kan ọjọ́ ìdánwò, máa rántí ọjọ́ kan ọjọ́ tí nǹkan tó lérò tí ó ṣẹlẹ̀. gbogbo àfibíṣólóore láyé náà dẹ̀rẹ́ máa rántí ọjọ́ kan orí á pẹ́ ìkà á pẹ́ ilẹ̀ ni ó mẹni tí ó tẹ̀ ń pẹ́ o. bẹ́ẹ̀ ni torí ṣoore àti ṣèkàṣèkà gbogbo wọn ló lẹ́san. ẹni tá a ṣoore fún tó fi bí san ẹ̀san ń bọ̀. ẹni tá a dẹ̀ rí ti ẹ̀rọ tó jẹ́ pé ó gọ sídìí ìbàjẹ́ láti bí ṣoore ṣubú bóyá kóun náà lè gbégbá ẹ̀san ń bọ̀. gbogbo ẹ̀ náà ló lẹ́san ṣùgbọ́n ká máa rántí pé ẹ̀san ń bọ̀. ilé ayé yìí láti ti máa gba ẹ̀san nǹkan tá a lọ jẹ lọ́rùn. kò ní jù báyìí lọ lórí ìkànnì Yorùbá Gbayì TV. mo máa ń sọ àbọ̀rọ̀ tó fọmọlúàbí tó bá dénú ẹ̀ àdòdìdì ìyẹn ọmọlúàbí tó bá lábọ̀ ọ̀rọ̀ míì inú tí ó fi kún èyí tí ò bá lábọ̀ ọ̀rọ̀ míì inú tí ó fi kún àbọ̀ tá a sọ fún gan ó jẹrà mọ́nú. ṣírò lé ọ̀rọ̀ yìí o, ṣírò lé. ẹnìkan ti ṣoore fún ọ tó ti fi bí sán tètè padà kó o lọ ṣàtúnṣe o. àfi ṣoore rán òun la rẹ̀ ń tá a fi rán tètè padà kó o lọ ṣàtúnṣe o kó tó pẹ́. oníjù báyìí lọ ẹ dákun gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ bá ń ṣíà prógráàmù yìí kó lè débi tá a fẹ́ kó dé torí àwọn kan ló nílò ọ̀rọ̀ yìí téèyàn ò bá mọ tó yẹ kó mọ̀ yóò mọ bó ṣe mọ o. bẹ́ẹ̀ ni torí n tá à ń sọ yìí a rán wa sí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ṣùgbọ́n tẹ́ ẹ bá ṣíà ẹ̀ gẹ́gẹ́ bí ìwọ tó láǹfààní àti gbọ́ mi kò ní débi tó fẹ́ dé. ara tí wọn náà fi lè ran ẹnì kejì lọ́wọ́ lélẹ̀, ara tó fi lè ṣàánú ẹnì kejì lélẹ̀, ara tó fi lè gbé èèyàn dìde lélẹ̀ torí pé gòkè kájọ gbélé ayé kájọ ṣe dáadáa ló pé kájọ máa wora wa lókèèrè kẹ́nìkan máa ba ẹnìkan jẹ́ kẹ́nìkan máa rí ẹnìkan gẹ́gẹ́ bí ọ̀tá kẹ́nìkan máa mú ẹnìkan gẹ́gẹ́ bí aṣebi. kò ní jù báyìí lọ. Adédòkun Adébáyọ̀ Bèyú pírẹsẹ̀ntà Yorùbá Gbayì TV ẹ dákun ẹ bá ń subscribe kẹ bá ń share ó dàbọ̀. Yorùbá Gbayì TV ẹ máa share ẹ kẹ́dẹ̀ máa subscribe síbẹ̀ toró gbayì púpọ̀.